Mo promise you my lady. Oligo. No worry. Ma ti padà wá check in ṣe gbọ́. Last time bá o jẹ́ o. Àjájì ti fura onílé tí ń fura tán bẹ́ẹ̀ ló lè tún rí kó ìyá ìpele mọ́ pọ́nmọ́ ètè o ìyá ìmọ̀ pẹ́lẹ́ mọ́ o ìyá rẹ̀ o. Ìyá yìí máa pọ̀ abẹ́ òráyé àánú máa ṣe nìyó ìyá rẹ̀ o ìyá yìí máa pọ̀ abẹ́ òráyé àánú máa ṣe nìyó. Ìyá rẹ̀ o ìyá yìí máa pọ̀ abẹ́ òráyé àánú máa ṣe nìyó. Pàṣájà síná pẹ̀lú ìfura Àjájì ti fura onílé tí ń fura tán bẹ́ẹ̀ ló lè tún rí kó ìyá ìpele mọ́ pọ́nmọ́ ètè o ìyá ìmọ̀ pẹ́lẹ́ mọ́ o ìyá rẹ̀ o ìyá ìmọ̀ pọ̀ abẹ́ òráyé àánú máa ṣe nìyó. gbogbo eléyìí mọ́ lọ́rùn.
Bájọ, Mr. Jide. Mr. Jide. Ṣé mo ní ẹ kú ni? Mi ò kú. Mi ò kú. Ẹ jọ̀ọ́, ìyàwó mi ńkọ́ ná? That is another problem o. Kí ló ṣe? Ẹni sùúrù. Ọkùnrin kan ló wálé. So, ó wá béèrè yín. So, mo láti pè ìyàwó yín fún wọn. Nígbà tí tó máa yọ ID card jáde, ìyẹn wá di ID card yín. Wọ́n sọ fún ìyàwó yín pé òun rí níbi tí accident ti ṣẹlẹ̀. Gbogbo àwọn tó wà ńbẹ̀ ló ti kú. Ọ̀fun ìṣètò jẹ́ pé ẹgbẹ́ mi gan-an bóyá ti kú ni gbogbo yẹn ló fi bóyá ti kú. So ṣọ́ọ̀kì yẹn ló mú ìyàwó yín láti lọ rárí ràn pé kí wíyá ká tẹ̀ kára ẹ̀bùn wọn. Bàtẹ́ǹtì máa fi lọ padà mi mọ̀ mọ́ ṣe rìn. So àdẹ̀wá wọn dà pé kó má lọ jẹ́ pé family house yín náà lọ. Màá débẹ̀. Ẹ ṣe gan ọ̀rọ̀ fún ọ̀pẹ̀lẹ̀. Kí ló ṣe báyìí? Ìgbà tó ló ṣe ní lára. Ìyá jẹ́ ní. Bàbá àgbà, kí ló ṣe yín kí ni gbogbo eléyìí? Láàrín ẹ̀kọ́ ní aláàrín ẹ̀kọ́ dáríjì mi. Láàrín ẹ̀kọ́ dáríjì mi. Mọ́mí àgbà, dáríjì ibi ti bá wò. Bá ṣe fi ń sílẹ̀ kọ́lá ṣe bá yín yìí mọ́mí àgbà. Bàbá nǹkan jẹ́ kọ̀. Ọ̀rọ̀ mi rí ìkọ́ dáríjì mi. Olúwa nǹkan jẹ́ gbogbo àjálù tẹ̀lé yìí. Ọgbọ́n mi ló ti gbọ́. Gbogbo àjálù tẹ̀lé sí ọkọ rẹ̀ àti ìyá ọ̀rọ̀ mi ló ti wá. Kí ní ìlọ́jú èmi náà? Àwẹ̀ní, kí ni mo ṣe fún ẹ? These days kí n bá mi sọ̀rọ̀, tó bá wò mí ó máa pòṣe. Kí ni mo ṣe fún ẹ? Kí ni ẹ ṣe? Ẹ̀yin ti gbàgbé ni bá ṣe jọ ń jìyà nínú ilé táwọn owó àwa méjì ní ìkan náà ni. Ẹ tún wá lọ ẹdẹ ẹgbẹ́lẹ̀ ìwà kí ló fẹ́ fi lè tẹ́gbé kí ló fẹ́ fi ṣe? Gbogbo nǹkan ló lásìkò ẹ̀ náà kò ń ṣàsìkò ilé rárá. Àti pé ná tó bá bi wá pé ta ni bàbá òun ta la fẹ́ sọ? Ṣé wèrè tó ń kọjá lójú títì la fẹ́ tọ́ka sí ni àbí ta ni? Ẹ wá ní pé kí lẹ ṣe? Kí ni kí n wá ṣe sí? Nǹkan tí mo fẹ́ gbọ́gàn lẹ ṣẹ̀ṣẹ̀ sọ yẹn. Nǹkan tó máa ṣe sí wà o. Torí kí ni ẹrù èèyàn méjì adẹrù èèyàn kan sí mi lọ́rùn. Ibi tá a lọ ẹ ní lè tẹ̀lé mi lọ mọ́ tó bá yá báyìí.